Alájà Mariam Akiiki ló pàtẹ ìdùnnú, òun náà ni ó pàtẹ àríyá ìyẹn lánàá ọjọ́ kìíní oṣù kẹrin ọdún yìí, ọjọ́ ìbí ẹ̀ ló ń ṣe o. Ní àwọn èèyàn bá jáde tán fún un, ìyẹn àwọn sisters in love, wọ́n dìde, wọ́n kóra wọn jọ, ní ọba lọ́ba àṣàjọyọ̀ nílé, wọn kò lọ kí lásán o, wọ́n dìgbà dẹrù ni, kódà tó ń ti ẹ̀bùn rẹpẹtẹ lọ́wọ́ tí jẹ́ mímu ìrọ̀rùn ni o. Ṣùgbọ́n èyí ló ń tí wọ́n sọ o nípa obìnrin lórin ẹlẹ́sìn mùsùlùmí yìí. Sisters in law, Forever we stand. my name is Alaja Madina Tashamgari. Today, to me, my beya, Hey, mo fẹ́ sọ̀rọ̀ nípa Alaja. Sisters in law, where did you go? Okay, anthem wa Àṣàbí de mo dinare o. Yo, na ni na ga sunari anthem wa nìyẹn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa the celebrant, Alaja Mariam Akiiki Òòṣà. Òòṣà. Olúwa àwa òṣì là ń ṣe o. Àwọn ọ̀gá dà ń ṣe báyìí. Láti tí tó bá bínú kan wà gbogbo wa òṣì là ń ṣe. Sáré ọmọ tá ń ṣe báyìí. Ẹ wá o, ẹ máa sọ̀tọ̀ fún wáwù ìkẹ́ gbọ́ tó wáwù ìkẹ́ máa gbọ́ o. Sọ tèmi nìyẹn o. Ẹ má fi méjì máa sọ tèmi nìyẹn. Méjì máa sọ tèmi nìyẹn. Akiiki no, he's a very nice person. But ìbínú yìí tó bá ti dé ṣéṣe, ó kọjá bẹ́ẹ̀. Tó bá ní gúgúrú díẹ̀, ìwà bù sí i. Wọ́n lè ti bá sọ̀rọ̀ láti gbọ́dọ̀ lọ́jọ́. Mo lè má jẹ́ inú wọn, mo lè má sọ̀rọ̀ wọn mọ́. Kò sí wàhálà, á lè ti máa ríra. Mi ti ẹ̀ sọ̀rọ̀ mọ́. Wọ́n tẹ̀. Orí ti fọ́ mi. Wọ́n tẹ̀. Alájà Madina Tashamgari ti lé ẹgbẹ́ rẹ̀. Ìdùnnú bàbá ẹ̀. But sisters in law. Wherever we stand. Sisters in law. Forever we stand. Sisters in law. Forever we stand. Ọlọ́dún máa wọ pẹ́. Class captain, ẹ máa mú wọn. Ajá bá sílẹ̀ àdé black and white. Ọjà organizing. Ẹjọ́ náà o. Mo gbé orí rẹ̀ ò ní burú lọ́rẹ́. Àmì o. Ìmùlẹ̀ Akiiki Òòṣà. Èmi nìyẹn. Mo gbé ọlá rẹ̀ ò ṣàjọlẹ̀. Agbádẹ́pọ̀ rẹ̀. Òṣùpá àpàlọ́ àbíamọ. Yàtọ̀ náà o. Ikú nípa ẹ̀ kékeré. Nípa wọn rí wọn gbé sọnù bí òṣèlú bí ọmọ. Ìmùlẹ̀ Akiiki o. Ó ti wà ọ̀pẹ láyé tó. Ó ní lórúkọ ẹ̀ka òwò ní mọ̀sáré ọmọ. Lágbára lọ́wọ́ lọ́wọ́ àmín. Ó ní bá wọn gẹ́gẹ́ ìpadà kọ́ lọ. Yàtọ̀ náà o. Lọ́lá Rọ̀ṣúlù làwọn oníṣẹ́ fún wa. Sọ́kọ́ ni ẹ máa bẹ̀rù ọ̀fẹ́ ní ìbẹ̀sùn àtẹ̀lẹ́sẹ̀ wájú. Gbogbo sisters in law. Alájà Mariam orí ìlú wa mo kọ́kọ́ máa kọ ní tó sọ̀rọ̀. Báwo ni bá ń ṣe ìṣẹ́ tó yẹ kọ́jọ́ kọ́ mọ̀ báwo ni? Orí ìlú báyìí. Mariam ṣòroyè pẹ̀bí ṣe é dìbì ọmọ o. Àdùkẹ́ ṣòroyè Mariam. Àdùkẹ́ ṣòroyè pẹ̀bí ṣe é dìbì ọmọ o. Àtẹ̀wé àtàgbà ló bá ní bẹ́ẹ̀rù kó tẹ̀lé. Àtẹ̀wé àtàgbà ló bá ní bẹ́ẹ̀rù kó tó yẹ ní. Àdùkẹ́ ṣòroyè pẹ̀bí ṣe é dìbì ọmọ o. Àdùkẹ́ jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí, Àdùkẹ́ bẹ́ẹ̀ Olúwa o. Àṣàbí bá sọ pé ìyá ṣíṣì ìyẹn kéré gan. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tó bá ti dáwọ́ òótọ́ báyìí, lọ́jà mọ́ríwá tó bá tẹ̀ ti sọ́kọ́, tó bá ti sọ́kọ́ ó ti parí nìyẹn, ó ti tọ́. Alájà Mariam jẹ́ èèyàn dáadáa, èèyàn gidi. Èèyàn dáadáa ní èèyàn gidi tẹ̀lé. Tó bá jẹ́ pé tó bá rí ìfọ̀rẹ́ tó bá fẹ́ ṣẹlẹ̀ ní ìjọba yìí, ó máa tẹ̀lé owó ọ̀yá ẹ jẹ́ ká jọ lọ. Èèyàn dáadáa ní o, èèyàn rẹ̀ ní abiyamọ tó tọ́ dẹ̀ yìí. Nǹkan tí mo mọ̀ nìyẹn nípa Mariam Akiiki. Máa ṣe rere láyé mi, máa ṣe rere.
máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ṣe kà láyé mi ò ní ṣe kà lọ́run mi ò ní ṣe kà jẹ́ wọn làkejì máa ṣe rere láyé mi máa ṣe rere. àṣàbí báyé ń gbógun ẹ sábà ń lò láyé báyé ń gbèsè ẹ sábà ń lò láyé àní báyé ń gbógun ẹ sábà ń lò láyé báyé ń gbèsè ẹ sábà ń lò láyé. àbábàbọ̀ fún iṣẹ́ ìwọ sì dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó mẹ́ta láà àyè ń gbógun ẹ sábà onílẹ̀ náà ń mú àlàjì ẹ̀dá ẹ̀fẹ́ kìí máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ṣe kà láyé mi ò ní ṣe kà lọ́run mi ò ní ṣe bàjẹ́ wọn làkejì máa ṣe rere láyé mi máa ṣe rere. àṣàbí báyé ń gbógun ẹ sábà ń lò láyé báyé ń gbèsè ẹ sábà ń lò láyé àní báyé ń gbógun ẹ sábà ń lò láyé báyé ń gbèsè ẹ sábà ń lò láyé. àbábàbọ̀ fún iṣẹ́ ìwọ sì dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó mẹ́ta láà àyè ń gbógun ẹ sábà onílẹ̀ náà ń mú àlàjì ẹ̀dá ẹ̀fẹ́ kìí máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ṣe kà láyé mi ò ní ṣe kà lọ́run mi ò ní ṣe bàjẹ́ wọn làkejì máa ṣe rere láyé mi máa ṣe rere. àṣàbí báyé ń gbógun ẹ sábà ń lò láyé báyé ń gbèsè ẹ sábà ń lò láyé àní báyé ń gbógun ẹ sábà ń lò láyé báyé ń gbèsè ẹ sábà ń lò láyé. àbábàbọ̀ fún iṣẹ́ ìwọ sì dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó mẹ́ta láà àyè ń gbógun ẹ sábà onílẹ̀ náà ń mú àlàjì ẹ̀dá. Mo rí bí aláníyàn tó dá. Aláníyàn tó dá ní Alájà Mariam Akiiki. Ní ẹ̀kọ́ wà bóyá 2008 or 9. Mo fẹ́ release iṣẹ́. Àwọn gbé lọ sí analog. Ọlọ́run wá jẹ́ kí Alájà Mariam kó bá wa ní studio lọ́jọ́ yìí. Ó wá ní ẹ̀bà ló ẹgbẹ́ lọ sí digital. Kí ló mì? Orin tí mo kọ́ ń gbà yẹn ó jẹ́ ìmọ̀ lọ́wọ́ mi lè gbàgbé ìyá mi. Ìmọ̀ lọ́la mi lè gbàgbé màmá mi. Màmá mi o. Ó báyìí mo wá rí pé ó ń kọrin lẹ́gbẹ̀ẹ́ mi pé ẹ̀bà ló ẹgbẹ́ lọ sí digital. Oníṣẹ́ra analog. Ẹ̀mọ̀ mi mọ̀. Analog lè ní boot. Àwọn stop. Àwọn lọ ṣiṣẹ́ àwa ṣe ní abúlé ẹ̀gbọ́n nígbà yàtọ̀. Láṣẹ wá rí kọ́ọ̀tù. Ó tún gbé ọ̀ṣọ́ fún wa. Ibi ìbàrẹ̀ ní sílẹ̀ ọ̀tọ̀ máa lò. Wọ́n ní studio bí kẹ́ máa lò lélẹ́yìn. Alájà Akiiki tó bá rí ibi tí nǹkan ti fẹ́ mẹ́ẹ̀ á pèèyàn ẹ̀wà. Kò ní òun pé bí iṣẹ́ kan lára àdìgbò ṣe ní ẹ̀wà. A fi gbé eré lẹ́yìn àwọn ipá tí kò lè rí ìsìn lọ́gbọ́n. Ó ti ẹ̀rí rò. Àwọn ọlọ́mọ ń wọlé wá ó ti gbàgbá. Tí gbogbo yẹn ló máa kọ́rọ̀sì fún un. Alájà Mariam dáadáa yóò ní bàjẹ́. Àwọn ọmọ yín wọ́n yanjú lójú ẹ̀mí yín. Alájà Mariam, Ọlọ́run á bá mi ṣàdúrà fún un. Ayé ti ṣàdúrà fún yín, Ọlọ́run á tún ṣàdúrà fún yín. Bí bá tún máa ṣe pé tèmi nínú ilé ara yín láti máa bá. Torí pé Ọlọ́run ló ń pin kò ń ṣe ẹ̀dá kankan. Ọlọ́run tó wá ń pin, ó ṣe fún ẹni tí ẹ ń gbé ní ẹ̀, ó fi jẹ́ láńlọ́ọ̀dù ọ̀làlẹ̀. Ọlọ́run aṣẹ yín náà ní láńlẹ̀. Abáníṣe ọkọ yín láńlọ́ọ̀dù. Àárín yín ò ní dàrú. Wọ́n fún àná ọmọ kan. Mélòó la fẹ́ sọ. Wọ́n fún àná ọmọ kan náà lè yàn. Akiiki náà wá ní o. Láti ọ̀nà ìrọ̀ aṣọ wọn láti wọ́n. Àwùsọ bẹ́ẹ̀.
mo kí yín ṣá mo kí everybody. Wàsíù fún yín. Ṣé gé wọn àbí náà? Ṣé rí alájà Mariam Akiiki bí gbogbo àwọn ẹni sọ látàárọ̀ nípa wọn bẹ́ẹ̀ náà ni àmọ́ èèyàn dáadáa ni wọ́n a máa ń fa oko lọ sílé olóró alájà Mọ́ríyá èèyàn dáadáa ni o ṣùgbọ́n tó bá gbé wèrè wá ọlọ́mọ̀rọ̀ ó máa rí wèrè tó bá ṣe dáadáa tó bá rọ̀ nígbà Mọ́ríyá nígbà àwọn ọjọ́ rò. Alájà Mariam no àmọ́ ṣé kò ṣe yẹn ṣé wà ó make sense na ẹ ká sọ fún wọn ẹ ká bójú wọn jẹ ó wá ń ṣe lẹ́kọ̀ọ́ ara wa nìkan o àwọn olówó yẹn máa ń fi pé àwọn náà máa ń ṣe dára fáwọn yẹn ó wá ní wọn máa fojú parí ẹ jẹ́ òkú wọn. Màmá kí ni kò bá sọ fọlọ́ mi nísìnyí mo fẹ́ ṣe kọ́ńtẹ́ǹtì kan àwọn olówó yẹn tó máa sọ pé àwọn ṣe kí ní kan máa tó sábà àdúrà ẹni gbogbo wọn ni àti kí wọ́n ti rẹ̀ wà ní kí wọ́n lọ́wọ́ mọ́ àti kí wọ́n tó gbọ́ ọmọ àfáà yìí. Àdúrà ẹni lè ní wọ́n tó lọ́wọ́ kí wọ́n sọ̀rọ̀ àfáà. Ẹ lọ jẹ́ ká káwọn àfáà yẹn kékeré máa ń kí iná. Alájà Mariam èèyàn dáadáa ni wọ́n. Ẹ má ọ̀tẹ̀ kọ́kọ́ lọ sọ̀ èèyàn dáadáa ni wọ́n. Kọ́lọ̀ má jẹ́ kí eléyìí ṣe òkú tó máa ṣe láyé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́mi wọ́n gùn kílé wọn mọ́ dàrú wọ́n máa fọwọ́ gbọ́mọ sí i àwọn ọmọ kan ṣe oríire fún àlùbáríkà nínú wọ́n ṣètì yìí káwọn náà ra lé sí bíbá yìí ọlọ́dúnjẹ́ ànábì mọ́mọ́lá látàwọn làwọn láàbù ọjà nígbà àbílá ìlà nígbà. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa alájà Mariam Akiiki Akiiki òòṣà àrùkẹ́ òòṣà ìyáwá yẹ ní bọ̀dì. Ó pọ̀ lẹ́gàn o, Akiiki. Ọlọ́run ló ní ẹ̀dá sisters in love yìí. Ọlọ́run ó mọ̀ fúnra rẹ̀ dálẹ̀. In fact, kábàtì ká sọ tó tọ́, èèyàn dáadáa ni alájà Mariam Akiiki. Wọ́n ní ọ̀kan tí wọn kì í fìyàn sínú. Everybody ṣe ti sọ látàárọ̀. Ṣé pé wọ́n bá ṣe rí báyìí? Wọ́n yẹn bá ṣe rí náà ṣe máa sọ. Wọn àmọ́ báyìí bá ń pẹ̀pẹ̀ pé ẹ̀ka pàṣẹ ẹ̀ka rùn mọ́ rárá o. Àwọn òru mọ́ ẹ jẹ́ ká sọ òtọ́rọ̀ fún kó mọ̀ pé bàtọ́ òun ṣe òdá. Ẹ ká mọ̀ pé wèrè ló ń ṣe ìwé ló ṣe gbogbo igi kan. Gbogbo àgbo ògbádùn. Lábẹ́lẹ̀ òkúrọ̀ ọkú ẹ jẹ́ ká mọ̀ pé bàtọ́ ń ṣe ìyẹn kí ní Akiiki díẹ̀ yóò ní àga Akiiki tí wọ́n á rí èèyàn kan. Mo wá Akiiki wá rí èèyàn kan. Bí ẹnìkan tẹ jẹ́ dárúkọ mẹ́ńtọ̀ wọn ní lẹ́bù rẹ̀. Alájí Ahmad Aláwìyá Alálùbáríkà. Akiiki wá rírú wọn kó tó sọ pé ṣé ọmọ mi ìgbà tó ń ṣe yẹn áyà ọmọ ní ẹ̀dá bẹ́ẹ̀ tó sínú gáàsì nìyẹn o. Wọ́n máa bẹ̀rẹ̀ tán ní bẹ́ẹ̀ tó o mọ àwọn méjèèjì iṣẹ́ wá rí wọn ìwà yẹn tó bá ti wá bínú yẹn gbirigbirigbiri ó ti tọ́ náà nìyẹn. Wọ́n bá sẹ́yìn sọ fún wọn pé àkùnrin wá rí bẹ́ẹ̀ yẹn o. Abẹ́ tó ní nǹkan ìgbà tó dá Akiiki kò lè tó yẹn kò lè náà ni. Bọ́ lẹ́yìn yẹn èèyàn dáadáa la Akiiki o. Wọ́n fẹ́ràn àwọn communal system gan. Ìyá TikTok kí mo máa ń pè é. Mi ì tí ì rí olórin náà lórí TikTok. Àwọn kọ́mì yẹn. Tó bá yẹ pé atún Akiiki lẹ̀ léde nìkan, ibi á tún kún. Mo ti sọ léde gan fún àwọn ẹ́sítéètì máa ní pé ṣé òsì. Kò kí ń rẹ woman yìí nítorí wọ́n lè ṣe pàtí. Because ṣé láwọn ọmọ TikTok yẹn máa kàn rí wọn ní gbérígbérí máa Akiiki báwo kí ní wọ́n ń tẹ̀yọ̀ Ọlọ́run fún wọn níyẹn Akiiki kóyọ̀ mọ́ra wọ́n kóyọ̀ mọ́ra gan. Mo dẹ̀ bẹ́lọ̀ fún wọn pé ọdún lè tán ṣe láyé Ọlọ́run àjẹ́ kan ṣọ̀pọ̀ láyé. Kò ní bẹ́lẹ̀ ìṣàṣemọ̀ àmàríkà náà bí mọ́ ọmọ. Ló ṣe wá lé wù kán pẹ́ láyé tó ká má fojú sunkún ọmọ. Lọ́bẹ̀ èyí àwọn ọmọ wa tó má máa fi kúlẹ̀ aláwòrán ṣẹ́ fún wọn. Wọ́n bá ṣùgbọ́n yìí ṣe prayer fún alájà Rúkáyà Fìyàwó kọ́lọ̀ bá àforíjì òun náà. Iwájú tó dojú kọ kọ́lọ̀ jẹ́ kó dáa. Ẹ̀yìn tó fi sílẹ̀ kọ́lọ̀ má jẹ́ kó bàjẹ́. Àwọn ọmọ ẹ̀ tó fi sílẹ̀ kọ́lọ̀ bá wà wò wọ́n láwò yìí. Wàlá haúlà wàlá quwwata illa billah. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ẹgbẹ́ alábòsí. Wọ́n ní ká sọ̀rọ̀ nípa alájà Mariam Akiiki òòṣà màmá ńlá aya àkànbí ìyá ayọ̀. Ẹ wò ìyá lọ́ládé tẹ bá rí Akiiki lọ́sàn tó bá tutù
ó wá wọn bíi bíi 4:30 nírọ̀lẹ́ ó lè ti máa yẹ eruku ó lè jẹ́ ìkọ̀kan ló kàn máa tírígà ẹ̀ tírígà tó gbọ́ ọ̀kọ̀ọ̀kan sí iṣẹ́ ìwọ̀n kó ló dẹ̀ ń bí mi ṣá wọ́n ní kí ló ṣẹlẹ̀ ẹ wò ó sọ pé mi ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀gbọ̀n máa kàn fún eléyìí ṣá tó bá wọ̀nyí kẹ́ gbọ́ tó bá wọ̀nyí kẹ́ má gbọ́ ó ń ṣe ní tó tó ní. ẹ bá yàn Akiiki kò rí bẹ́ẹ̀ ẹ calm down ẹ wò ẹ kì í sọ kíní kan fún yín ṣé ẹni tí gbogbo bá ti mọ nǹkan tá à ń ṣe lóbi báyìí á lè gbọ́n mọ́ta máa fi kú ẹ̀yìn má dìnnà ṣé wẹ́rẹ̀ ní gbogbo yìí. ọ̀rọ̀ Akiiki nìyẹn. àmọ́ o nǹkan tó ṣọ̀bù ni pé tó bá mọ̀ wá Akiiki tó bá wà pẹ̀lú Akiiki fún 20 years tó ṣeé ṣe kẹ́ má jà látàárọ̀ dalẹ́ fún 20 years tó bá mọ̀ wá Akiiki àwọn tó bá fẹ́ tẹ́ ni kó wá wọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àṣírí mi jẹ́ nípa Akiiki kí n sọ ó fẹ́ tẹ́ nìyẹn nítorí pé Akiiki fúnra rẹ̀ kò láṣìírí èyí tó jáṣìírí tiẹ̀ gan ìpalọ́wà tó ó fẹ́ kọ́bà ìlú nìfẹ́ fọ̀rọ̀ yẹn dìfẹ́ ìdí ẹ̀ o a kàn sọ ní pé àṣírí tó jẹ́ pé kìíní kan ṣé ọ̀rọ̀ tí mo sọ tí wọ́n ní Akiiki kí lè tẹ̀lé sọ ìgbàgbọ́dọ̀ tí mo tó wọ́n lè ṣe ní ìrẹ̀lẹ̀ wọ́n lọ pé tó bá bọ̀ wípé olórọ̀ kan tó fẹ́ kí rédíò lè gbọ̀ síbẹ̀ gbé pé Akiiki tó sọ fún un tó ẹ̀ bá ti jà o lè má gbọ́ ní ti jà ṣùgbọ́n tó bá ti lọ ní problem pẹ̀lú ẹ̀ tó bá wá fọ́tọ́ wá rò pé ẹ wò anyways everybody ẹ bá ti lu ṣá mo ti sọ tèmi lọ́nà alága sign out nìyẹn mi ò wà Akiiki ò fi ṣe ìka o Akiiki ò kì í bínú àbí tán tó bá ṣe Akiiki kó jẹ́wọ́ ló jẹ̀bi ọjọ́ tó bá ti mọ̀ pé mi ni mo ṣe tó bá ti lè ṣe sọ́ọ̀rì ó tán náà bí mo kò má ṣe sọ́ọ̀rì Akiiki ti adé ni pé tó bá ti tí kí nìyẹn bá ti lè tán nú ẹ̀ báyìí ayé ń lọ náà nìyẹn bọ̀ tó o bá ti mọ̀ wọ́n bá rẹ̀ tí mo pé mo tún sọ wèrè tó wà nílẹ̀ kò ń ṣe wèrè kọ̀rọ̀ kò ń ṣe wèrè kọ́nà wèrè tó bá pàdé lórí títì àwọn anọra wa máa bá ẹlẹ́ṣẹ̀ ojú àwọn máa fojú ẹ̀ jẹ́ mi ò rọ ẹ̀ṣẹ̀ rẹ mi ò rọ ìyálàjà ẹ̀ ókè tó bá ní ìwọ̀dà pàdé mi kò sí wàhálà. àwọn ọmọ ọ̀gá mi ti sẹ́ẹ̀ ní gbòǹjọ́ sí ọmọ ọmọ rántí mi lójú àgbo láàrin èrò Akiiki dẹ̀ wọ orí ẹ̀wọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lágbo mo nílé báwo lórí ìṣẹ́jú rẹ̀. So, onígbàtí mo bá yìí nìsín, ọ̀gájà wa Mariam Akiiki, she is the true definition of Òòṣà. Òòṣà ni o. Àwọn yòókù kò ṣàwọn òòṣà wẹ̀rẹ̀. Akiiki wa kéré ni. Akiiki wa kéré ni. Say what? Masha Allah. Mr. DJ, where are you? Where are you? Sọ́rí pẹ̀lú ọmọ àwọn ìdá tí wọ́n gbọ́ yìí. Ṣé ṣàfihàn wà bẹ́ẹ̀? Fún mi ní ṣàfihàn, ẹni ká nílò wà bẹ́ẹ̀. Fún mi. Èyí ni kọjá. Ọlọ́run honestly láti lè dúró lọ́pọ̀ yá èèyàn kan tó kú tó jẹ́ tù kíákíá bí tèmi báyìí ni Alájà Mariam Akiiki. Ní kúsí ṣaláńgá o ọ̀rẹ́ mi Alájà Mariam ọmọ tí à ń wá ọ̀rẹ́ mi àìní òrosùn ọmọ arẹ́gìrẹ́sà wa Adùkẹ́ àwọn èèyàn kàn ń gbọ́ tó ń pe òòṣà mo fẹ́ káwọn èèyàn mọ ìdí tó fi ń pe Adùkẹ́ ọ̀rẹ́ mi ní òòṣà ṣẹlá Adùkẹ́ yìí ó lóye kó máa pè ní ìyá ṣókò ṣé ìbàjẹ́ kí ìbàjá ọ̀rẹ́ mi Adùkẹ́ Akiiki Mariam ó jẹ́ èèyàn tó dà ó jẹ́ onínúure ẹ má ì tí ì sọ ṣọ́tọ̀ èyí tí mo bí tí mo ń lọ ó jẹ́ oníwà rẹ̀ àmọ́ bó ṣe dá tó yìí tó bá ti di pẹ́lú tí ń bí ọ̀rẹ́ mi ó lè sòkè ìjìnlẹ̀ ó máa sọ sínú ẹ̀ bó ṣe rú ló ṣe máa sọ kò ní fẹ́ sínú ó máa fà á já ní o tó bá dẹ̀ ti sọ tinú ẹ̀ ó ti tán nínú ẹ̀ tó bá tiẹ̀ wá fà á lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti rẹ́yàn tó máa dì lọ́wọ́ mú ẹ ṣáà wá pè ní ọ̀rẹ́ àbèyé tí bá ti ní àrà òòṣà kí ló dé nìyẹn má òòṣà kọ́tẹ́ sọ yóò dá ṣé nǹkan tí mo sọ ò dá ní
a ní nǹkan tẹ́sán yọ̀dá èmi ti sọ́nà ó kọ́mọ̀ bìrù. So èèyàn dáadáa lọ̀rẹ́ mi, I wish you long life and prosperity, a good health and wealth. The guy in Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Once again, happy birthday, my darling friend. Wow, ẹ pàtẹ́wọ̀, má tẹ́wọ́ pàrájà. Ẹ̀rọ ọ̀sán ọlọ́tẹ̀wọ́ ọlọ́run ṣé ìrẹ́jẹ́ náà tẹ̀wọ́. Àwọn olólùfẹ́ ni ajá lè sí nínú ọyìn. Ẹ̀rọ ọ̀pọ̀tẹ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀rọ ọ̀sán ọlọ́tẹ̀wọ́. Àwọn ọgbà rẹ̀ fún ọlọ́tẹ̀wọ́. Àwọn ọgbà rẹ̀ ṣe mọ́ṣẹ́ lọ bá jẹ́ sẹ́kẹ̀ dada. Wọ́n máa gbé wálẹ̀, àwọn máa wá ṣe fún ẹ̀yà rẹ̀ yìí, yìí ṣe máa gbé sókè fún wa. Ó yá bísímìlá. Ẹ pé mo ṣe. ó ṣọdún èyí náà ò kí ọba aláwọ̀ làbí kí ó jẹ́ kí o lè ṣe ẹ̀mí tọmọtọmọ. ǹjẹ́ àṣọdúnmọ́dún ni àwọ̀ àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù àwọ̀ àṣoṣùmọ́ṣù ó ti ṣì í ná wàá ṣẹ̀mí tọmọtọmọ. Mariam Akiiki àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà bíjáhì Muhammad sallallahu alayhi wa sallam. Nǹkan yàtọ̀ sí nǹkan, ìran máa dúró lọ. Nǹkan yàtọ̀ sí nǹkan, ìran máa dúró lọ. Ipò tí agbóyè tí ẹ máa wò, ó tún wá bẹ́ẹ̀ tajà bẹ́ẹ̀ polówó, ó tún wá bẹ́ẹ̀ ṣe lólówó ẹ̀. Ilé ìgbéró sítáfù ṣe lọ, ẹ ṣe yà, ẹ ṣe kú, ẹ ṣe gbàgbà. Ẹ bá fẹ́ wọ́n agbóyè tí